Ìgbò bọ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, mo fẹ́ fi fídíò kan hàn yín lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho àti Gani Adams. Fẹ́ kẹ́ wo fídíò yìí, fẹ́ kẹ́ wo. Kí n tó sọ̀rọ̀ nǹkan kan lórí ẹ̀, màá kọ́ play ẹ̀ fún yín. Ẹ jẹ́ n gbé yín débẹ̀. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè, ọba alágbára lórí gbogbo. Ọba àná, ọba ìní, ọba tó lè ṣe gbogbo, ọba tó jẹ́ pé wíbẹ̀ jẹ́bẹ̀ ọwọ́ ẹ̀ ló wà. Orúkọ mi ni Alhaji Akeem Adesina, tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Igwe, tí mo jẹ́ olùdarí ẹgbẹ́ Oòduà People Congress káàkiri akilẹ̀ Ìjẹ̀bú, tí mo rẹ̀ ti wà nínú olóyè Ààrẹ Ọ̀nà Kakanfò, Akin ìlú Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá. Tí ẹ bá wo interview tí mo ṣe ní last time, ìṣe mo jẹ́ kó yé ọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀ wípé àwọn nǹkan tí èmi ò kì í like láti ṣe ó ní wọ́n jẹ́ kí n ṣe. Ṣùgbọ́n mo wá rí pé látìgbà yẹn tá a ti ṣe kíní interview yẹn, kànràn kó sàn lára ìyá àjẹ́ ṣe ló tún fi gbọmọ ẹ̀ bí obìnrin, kànràn kó lọlẹ̀ lára àwọn ẹni yìí, ìṣe ni wọ́n tún ń ṣe àwọn nǹkan tí ò yẹ kí wọ́n ṣe. Ibẹ̀ láti wò pé ó léèyàn kan tó wà nínú ìgò tó ń jẹ́ gin, ó ní èèyàn kan tó ń ró àwọn blogger yìí pé kí wọ́n máa sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ àlùfáàǹsá yìí, which is Sunday Igboho. Tẹ́ bá wo last nǹkan tí interview tí mo ṣe, ẹ rí pé mi ò dárúkọ, but tí wọ́n bá ń fi allegation kàn ẹ́ wípé wọ́n lòun rán àwọn ẹni báyìí ní nǹkan báyìí, ó yẹ kí wọ́n gan jáde kó jẹ́ ká mọ̀ pé ó rán wọn níṣẹ́. But tó silent, tó sọ nǹkan kan, tó wá jẹ́ pàsìkò yẹn náà ni àwọn ẹni ìtú bẹ̀rẹ̀ sí ṣe oríṣiríṣi àwọn nǹkan yìí, dájúdájú ó ti jẹ́ ká mọ̀ pé ìwọ ló wà nínú ìgò tó ń jẹ́ jìn tó ń rán àwọn ẹni níṣẹ́. Ṣùgbọ́n iṣẹ́ tó ń rán wọn yìí, ṣé fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ni? Kànrànkẹ́ jẹ́ kájọ parapọ̀ ká gbógun ti àwọn ẹ̀yà míì. Aṣíwájú ogun lẹ Yorùbá, òun lẹ fi ń tayín, kí lẹ fẹ́ gbà bẹ́ẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wá jẹ́ jáde tá a sọ̀rọ̀, àwọn kan ń bú wa. Ṣé èyí ò mọ̀ pé ọmọ àlèyàn ni wọ́n ń bú bàbá àti ìyá ẹ̀ lójú ẹ̀ tí ò ní sọ̀rọ̀? Àpẹẹrẹ wa ní ọmọ ẹgbẹ́ OPC, a ní àwa ọmọlẹ́yìn ààrẹ Gani Adams, ẹ wá ń bú ààrẹ Gani Adams yẹn lójú wa, àwa sọ̀rọ̀, ẹ̀rí pọ̀ máa lè níwá ní tàbá ti sọ̀rọ̀. Ṣé rí ọ̀rọ̀ social media yìí, blogger tẹ́ fi ń jẹun yìí tẹ́ ń ṣe káàkiri, àwa ò mọ̀ ń pẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n lẹ́nu eléyìí tí ẹ wá ń ṣe ìtawà gan ti jáde, ẹ ti kọ́ wa níṣẹ́, ẹ̀dẹ̀ ti kọ́ wa níṣẹ́ àti mọ́ṣẹ́, àwa gan ò ní dákẹ́. Pẹ́pẹ́ lórí ká máa sọ̀rọ̀ ká máa pósẹ̀ yìí, a ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ̀ẹ̀dẹ̀ pọ̀ tó wa. Èlé ò sọ̀rọ̀ ọjà fẹ́ kógun lọ́jà wa, tó wáyé pẹ́ dẹ̀ fẹ́ kógun wa náà ni oyè kan pọ̀ lẹ́bi iye pẹ̀. Bọ̀ ìwọ Sunday Igboho tí ń po ariwo orúkọ ẹ káàkiri wípé òun fi ara ewé ìbá Gani Adams, tí wọ́n yẹ kó sọ̀rọ̀ tí ó bá jẹ pé ìwọ gan mọ̀ ń pa ẹ̀. Ṣé nǹkan tó fẹ́ dálẹ̀ yìí, ṣé tó bá ń dálẹ̀ tán ṣágbára ẹ lè gbé ni? Àwa wí tẹ́wì ọ̀pọ̀lọpọ̀ nínú yìí ìṣẹ̀lẹ̀ jáde tẹ́ bẹ̀rẹ̀ sí bú olóyè Chief Dauda Aṣíkòláyé, ẹnu ló ń dá ọ̀rọ̀ kan lẹ̀. Ní gbogbo ìgbà táwọn blogger ìjọba bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tí wọ́n ń sọ ìtàn tí wọ́n mọ̀ dí, ẹ̀yin ò ṣe sọ fún wọn pé nǹkan tẹ́ ń sọ nípa ibà Gani Adams yìí ẹ̀panu yí mọ́ kó ṣe tòótọ́. Ẹ wá rí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ OPC jáde ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀, ọ̀rọ̀ wo ló wà lẹ́nu yìí, advice wo ló wà lẹ́nu yìí, ẹ jẹ́ ká jọ máa búra wa lọ, tó bá dẹ́ ìjà ẹ jẹ́ ká jọ máa jà lọ. Ó mọ OPC, member OPC tí wọ́n ti padà nínú ọ̀rọ̀ struggle yìí,
ẹ̀yin kankan gbẹnu yín yankanyankan ẹgbẹ́ táwa ti ń jìyà fún látijọ́ yìí ẹ̀wẹ̀ á fẹ́ bàjẹ́ mọ́ wa lọ́wọ́ ẹ wá sọ pé ká má sọ̀rọ̀ á jẹ́ bẹ̀rẹ̀ yìí. àwítẹ̀wé ẹ̀ sọ pé Ìbà Gani Adams ń ṣe ọmọ Yorùbá ẹ ti lọ́mọ inú pé ní àbí dẹ́ pé kọ́ yẹn inú pé ní máa sọ ẹ̀ka dìde jókòó sínú pálọ̀ yìí èyí kan tó lè dá nǹkan wú ẹ̀ máa sọ kiri ẹ lọ mú family house ẹ̀ jáde ní ibi tẹ́ sọ yẹn ìlú tẹ́ pè nílùú ẹ̀ yẹn ẹ lọ wá àwọn family ẹ̀ àwọn ìran ẹ lọ pè wọ́n jáde wá kárí wọ́n fẹ́ yàn jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀yin kan sọ wípé Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́ ló jẹ ìdí ẹ̀ rí fàásì ni pé kábíyèsí wa Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyè ẹ̀ ń sọ pé bàbá orí ẹ̀ ò pé nìyẹn torí bàbá tó dédé wò sùsù tó fi wé ẹni ẹjọ́ yè ẹ̀ ń sọ pé bàbá ò ní sẹ́ǹsì nìyẹn bọ̀ kò ń ṣe bí ikú ló bọlá jẹ́ ẹ̀yin ò ṣe jáde kẹ́ ẹ sọ̀rọ̀ nígbà tí bàbá wà láyé ojú apábàtà pa jẹmọjẹmọ etí ẹ̀ ta ló jẹ tájà ń jù ó yẹ Ààrẹ Ọ̀nà Kakanfò dẹ́ lélẹ̀ tó ranjú mọ́ yìí sì yín 19 years ló fi wà nílẹ̀ tẹ́rù ń báyìí tẹ́ fẹ́ jẹ́ èèyàn kan wá jẹ́ ó ṣètùtù tó yẹ kó ṣe ó gbé àwọn ìgbésẹ̀ tó yẹ kó gbé ó wá jẹ́ eku kébi eku ẹyẹ kébi ẹyẹ ọmọ èèyàn fọhùn bí èèyàn ẹ̀yin kan wá jókòó síbì kan ẹ̀ kàn jókòó sínú pálọ̀ yìí ẹ̀ pera ayé ní program kan ẹ̀ pera ayé ní aṣọ ìtàn kan ẹ̀ máa sọ àwọn nǹkan tó lé dálẹ̀ Yorùbá ẹ wá ń gbé ọmọ rí igbá ẹ ń gbé sórí ìyá igbá ọ̀dàlẹ̀ yẹn bọ̀dẹ́ bá fẹ́ ṣe wèrè yìí ẹ ṣe sí ẹgbẹ́ kan ẹgbẹ́ táwa ti ń ṣe láti 30 years ago ẹ má wàá fi ẹnu bàjẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ká bọ́ sórí social media yìí pé ká sọ̀rọ̀ àmọ́ pa ìtẹ́lẹ̀ ọ̀gbọ́n ẹ tí kọ́ wá ṣe àtìmọ́ṣẹ́ báyìí láì ṣe pé panu yìí mọ́ àwọn àgbò ní panu tẹ́ bá tún panu mọ́ gan àní panu mọ́ ẹ tí kọ́ wá níṣẹ́ àtìmọ́ṣẹ́ àṣẹ bẹ̀rẹ̀ a ṣe fídíò fún ilé ayé aṣú yìí torí lè kò ń ṣe Ààrẹ Gani Adams nìkan ni ẹ̀mbá kù ẹ̀mbá gbogbo PC general kù ẹni tí tó bá dẹ̀ ti ń ta bá ọ̀gá wa ó ti ta bá wa náà ọmọ àlèyàn dẹ̀ ni wọ́n ń bú ọ̀gá ẹ̀ bàbá ẹ̀ ìyá ẹ̀ lójú ẹ̀ tí ò líle sọ̀rọ̀ ẹ wá sọ pé àwọn èèyàn kan sọ̀rọ̀ ẹ sọ pé Dáúdà Àsìkò Láyé kan sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ ṣé ẹ̀fẹ̀ kó sọ̀rọ̀ ni kẹ̀dẹ̀ máa bọ́gẹ́ lójú ẹ̀ kó má lè sọ̀rọ̀ kí lẹ́ ń gbé tẹ́ ń gbé ẹ̀yin o láti ìjọ́ tẹ́ ti ń gbúrò àwọn Haúsá yìí ṣé àwọn lídà àwọn wo lẹ́rí tí àwọn kan dédé wò tí wọ́n fi ta yín gbogbo orú ẹ̀yin blọ́gà tẹ́ ń da lẹ Yorùbá wì ó yẹ kí wọ́n fi gbogbo yín ṣètùtù lẹ Yorùbá ni torí ẹ̀yin lẹ́ ń dé tó pọ̀ jù sílẹ̀ àwọn kan lẹ́ wo ìwọ̀n ò sọ̀rọ̀ Sunday Igboho yẹn náà wò kó sọ̀rọ̀ ṣé gbogbo igi mú òjìnà sórí ni tó bá tẹ̀ lẹ́yìn kan tẹ́ ń pọ́n òun lé tẹ́ ń downgrade èèyàn kan ó yẹ kó pè yìí kó caution yìí pé iṣẹ́ tó wọ̀n ràn yìí lẹ́ ń jẹ́ bọ̀gbà tó ti lè silent tí ò sọ̀rọ̀ kan àti mọ̀ pé dájúdájú olóran yìí iṣẹ́ alátẹnujẹ dẹ̀ ní gbogbo yìí nǹkan tẹ́ fẹ́ jẹ lẹ̀ ń wá ṣùgbọ́n nǹkan tẹ́ fẹ́ jẹ tẹ́ ń wá yẹn ẹ má fi bàṣẹ ọwọ́ tiwa jẹ́ bọ́gà wá tiẹ̀ wò tí ó sọ̀rọ̀ tó ń caution wa pé ká má sọ̀rọ̀ àwa má sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ àṣẹ bẹ̀rẹ̀ ní bójú ọlọ́rọ̀ blọ́gà yìí náà ní ẹjẹ́ àjọ máa ṣe lọ ló bá dẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ pé ẹ fẹ́ súnmọ́ wa ní àwọn ẹ̀yìn ẹ̀tì ẹ̀lẹ́ wa mélòó ní à ń sọ̀rọ̀ kan fún yí ṣé èèyàn kan fẹ́ wà ní Ìbàdàn lẹ́nìí kó wà lóṣogbo lọ́la ni structure wà nílẹ̀ tẹ́yìn náà mọ̀ kí ló dé tẹ́ ń sọ̀tẹ̀ ṣé òsì structure ni èmi tí mo bá yí sọ̀rọ̀ yìí kò lérí àjẹ̀bú yìí kò síbi tí mi ò lè control mo ní structure wà nílẹ̀ káṣẹ̀ tó wá sọ pé Ìbà Gani Adams tó jẹ́ pé yẹn máa pàṣẹ fún gbogbo wa pé ká ṣe báyìí ẹ wá fi ń wá Sunday Igboho kí lẹ̀ fi ń wé Sunday Igboho fún ẹgbẹ́ wo ni Sunday Igboho gẹ́gẹ́ dá sílẹ̀ tábà sọ pé ẹgbẹ́ tó ní yìí o ẹgbẹ́ yẹn wà níbí báyìí wà níbí báyìí wà níbí báyìí wà níbí báyìí kó náà tiẹ̀ kọ́kọ́ kírètì náà ókè tó wáyé kó fẹ́ dẹ́gbẹ́ lẹ̀ ní kó dẹ́gbẹ́ yẹn lẹ̀ kẹgbẹ́ yẹn wá wà káàkiri Ààrẹ Gani Adams ó ṣe títí lẹ́yìn OPC ó tún ní ẹgbẹ́ míì ní òkè òkun tí wọ́n pè ní OPU ẹ wo iye country tó OPU ti wà almost 90 something country 98 country ní OPU ti wà
ẹ̀yin náà dẹ̀ kọ́kọ́ lọ dẹ́gbẹ́ ilẹ̀ ní kọ́ńtì bíi márùn-ún náà kẹ́ ti wo bó ṣe ń rí.